ókè mi náà lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó jẹ́ ti tẹ ẹ dákun ẹjọ́ bí iṣu ṣe kú bí ọ̀bẹ́dẹ̀ ṣe bù ú lórí bí wọ́n ṣe jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbé ní ìjọba òbílẹ̀ oríire afẹ́mọ̀ kò kàn dẹun bó ti ṣẹlẹ̀. ọ̀dà bó ti jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ̀tẹ́lẹ̀múyẹ́ àwọn náà má ti sọ̀rọ̀ wọn ní sẹ́ẹ̀rì àwọn ò ní gbà ó àwọn náà ní ẹ̀mí o kó ní kálukú náà kí wọ́n dúró lórí ọwọ́ wọn fún ìdájọ́ òdodo wọ́n ti gbé lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn látàrí ẹjọ́ eléyìí tí wọ́n sọ pé wọ́n fi àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò wọ́n ti jí àwọn èèyàn gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́wọ̀n gbére wọ́n ní àníṣe pé pànìyàn pa wọ́n kí ló fà á ẹ gbọ́ nínú mọ̀jàlá. mo balẹ̀ gíjà sí Aso Rock lọ́dọ̀ lárìnlọ́dọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí báwọn kan ṣe ń dìtẹ̀ wípé àwọn ó dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Àkànbí ọmọ olódòdẹ ẹ̀rí máa jẹ́ mi nìṣóre o tó dẹ̀ ṣe pé àwọn èèyàn kan náà ni wọ́n tó fẹ́ ṣe àkọlù sí Aso Rock wọ́n tó fẹ́ ṣe àkọlù sí ilé ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà báwo ni àwọn orúkọ wo gan-an ni mọ̀jàlá yóò náà gbogbo ẹ̀ ń bẹ̀ fún wa lóòrọ̀ tòní. aláàfin bọ́dí náà mọ̀ ti sọ̀rọ̀ o èyí Àkànbí olódò dẹnà bá wà ìjàkà bá ń bọ̀gọ̀ bàbá mọ̀ tún ti sọ̀rọ̀ o ó ní ẹ̀yin gómìnà èyí tá à ń ṣe afárá abẹ́yẹfò káàkiri ìpínlẹ̀ yín ẹ má ṣe mọ́ ẹ stọ́ọ̀pù rẹ̀ owó wà lọ́wọ́ yín ẹ fowó ṣe nǹkan eléyìí tó tún mú ààbò rú gọ́gọ́ sí èyí ò ní ìpínlẹ̀ yín bóló ti jẹ́ ẹ gbọ́ láàárọ̀ yìí. ókè mo lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ orí òfurufú nílẹ̀ yìí ó ti tako ẹgbẹ́ òṣèlú alátakò ó ní wọn ò ká tó wọn ẹ̀dẹ̀ tó fa ń gbá sùn lọ́yẹ́ ó ní kódà àwọn gótùn wá níbi ayẹyẹ fún sáà kejì lọ́fíìsì ààrẹ Bọ́lá Tinubu ó láàánú tún wá jókòó. ọ̀dà kò ní gbéwúdé igbákejì abẹnugan lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ọmọ tún ti sọ̀rọ̀ o ó ní iṣẹ́ rí dandan mọ̀ níta ìdán ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ohun gangan náà làágbé dìde tí ó sì mú ààbò tó péye káàkiri níbẹ̀nú èròǹgbà ẹ gbọ́ nínú àárọ̀ tòní. ókè náà ó tán ní ó ti tún bọ̀ ó ń wówú ó tún wú bọ̀ báyìí o gẹ́gẹ́ bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera àwọn náà ti tún ní àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ọjọ́ 10 oṣù kẹjọ látàrí pé wọ́n ní nǹkan kan bẹ tí àwọn tẹ́ pẹpẹ síwájú ìjọba dẹ́kọ̀ tí ò ṣe bọ́ bá di ọjọ́ 10 oṣù kẹjọ àwọn ọmọ orílẹ̀ oko ìyanṣẹ́lódì eléyìí tí ò ní ní gbèǹdéke. gbẹ̀mbẹ̀lẹ̀ ṣe rọ́bà náà tí iná fi dún ní yásánẹ̀ tán kó tó gbọ́dọ̀ ní ọ̀tàn láàárọ̀ tòní ẹ̀mí tí a ò mà ní tán. àmì Olódùmarè. ẹgbẹ́ òṣèlú PDP mọ̀ ti kó gbogbo àkójọ tó ní í ṣe pẹ̀lú pàǹtámíò lélẹ̀ tí wọ́n kó lọ sílé ọ̀dọ̀ àwọn àìtàn bójútó ètò òdìbò wípé òun gangan náà ni ó díje gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà nípínlẹ̀ Gombe. bíná bá ń jó lóko. mọ̀jàlá ní délérò. èní tí ṣe ọjọ́ ẹtì wọ́n ní ẹtì òkè bá ọjọ́ kọjọ́ mọ́yọ bẹ́ẹ̀ ni ẹtì òkè bá òrùn kó òrùn náà mọ́ràn o èní tí ṣe ọjọ́ ẹtì òní bá ayé gbogbo wa dídùn báyìí náà ni Tóyin àdùkàdùkàn náà ni wí àgbáyé náà ṣe bẹ́ẹ̀ tó máa ń dùn o èní tí ṣe ọjọ́ Jímọ̀ olóyin ayé wa yóò mọ̀ dùn ni kò ní kan lágbára Ọlọ́run ọba akíwa pé akójúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa bẹ́ẹ̀ ni ṣe wá jẹ́ ọjọ́ tó kẹ́yìn oṣù keje lágbára Ọlọ́run ayé wa ò ní dòpin báyìí o ohun rere yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa àti tún lùdé gẹ́gẹ́ bí ìṣe wa lóòrọ̀ tòní o àwọn ètò ọlọ́kọ̀ òjọ̀kan ìròyìn tó léyìí tó jẹ́ yàjóyàdó ni Mọ̀jàlá ti ṣe bẹ́ẹ̀ tírélà ló fi rù wá sórí ètò lóòrọ̀ tòní kí ló ń ṣẹlẹ̀ lẹ́ka òṣèlú lẹ́ka ètò ààbò lẹ́ka ètò ìlera àti bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ máa gbádùn wa ẹ fà pèrè sẹ̀sọ́ọ̀dì ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ fìdílé nǹkan ká tó jọ jẹ mọ̀lẹ́ ètò tòwúrọ̀ tòní ǹjẹ́ lórúkọ gbogbo kọ̀tà jọ ṣe tí ó dùn tí ó ní gbẹgbẹ́nu lóòrọ̀ tòní Mujib ọmọ Ọlákúnlé portable presenter ló ń kí wa pé àkó ojúmọ́ mọ́. Aládé wọ́n ní bàbá ti gba ẹ̀kọ́ lárẹ́wẹ́ kò sí pèèyàn tún wò lójúmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ó mọ̀ pé wọ́n ní bàbá mú ọ̀pọ̀lọ́ tí ò jọ kọ̀kọ̀ á ṣe bẹ́ẹ̀ á gbé jùlẹ̀ ni o ọgbà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Teslim Ìgbàláyé ni ó ti gba ìtúsílẹ̀ látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ìgbàláyé ni wọ́n tú sílẹ̀ ní àná tí í ṣe ọjọ́bọ̀ ó dẹ̀ di pé ó di mímọ̀ látọwọ́ ẹni tí í ṣe Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó jẹ́ agbẹnusọ ikọ̀ ìpolongo ìmọ́lẹ̀ fún sáà kejì lọ́fíìsì gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlájẹ́ngbèsì ló fi ọ̀rọ̀ yìí léde lójú òpó Facebook rẹ̀ ní àná tí í ṣe ọjọ́bọ̀ níbi tó ti sọ pé òun dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹni tí jẹ́ olórí ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè yìí
ìyẹn Ọlátúnjí Rilwan Dísù àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ibrahim Gothan pé bí wọ́n ṣe tẹ́tí gbọ́ ohùn àwọn ènìyàn bó tiẹ̀ ṣe pé lóòótọ́ àmọ́ gudugudu méje tó ń ti yàyà mẹ́fà tá a ṣe ṣùgbọ́n aṣáàdúpẹ́ pé ẹ̀dán ẹ jẹ́ kí ohùn wa kó di gbígbọ́ torí pé àwa náà mọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ o wípé ìlànà tẹ fífi kélé òfin mú ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò bá òfin mu pàápàá bó ti wù kó mọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn sọ pé àwọn níta wọn o àójú bó ṣe yẹ kó rí làwọn ṣe ń ṣe o àwọn òṣègbè lẹ́yìn ẹnìkan kan o àwọn fẹ́ kí òfin kó fìdí múlẹ̀ dáadáa ni Pẹ̀lúmi Ọlájẹ́ngbẹ́sìn ló ń ké ìgbàláyé Tẹ̀sílímù káàbọ̀ mọ́ olè mọ́ rọra lọ́láhàn kí ikú ọmọnìyàn ṣe o ó kú ìfarajìn ó dẹ̀ kú ìgboyà tó ń ti ìfarajìn èrò ní ìdààmú èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àwọn òdẹ lè gbàgbé rẹ̀ pàápàá bó ti kó mọ ní báyìí kékulé ó gbọ́ kó lọ sọ fún Tókò kádẹ náà ò dẹ̀ lọ gbọ́ kó rò fóòbẹ̀ wípé SSG yẹn Tẹ̀sílímù ìgbàláyé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti jáde báyìí ti gbé lọ́dẹ̀wà ẹsẹ̀ méjèèjì rẹ̀ ó dúró nílẹ̀ dáadáa ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó náà fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí àwọn oníròyìn ṣe pé aago rẹ̀ tó rúnrún tó náà dẹ̀gbẹ́ tí wọ́n ní ṣé bẹ́ẹ̀ lórí ó náà ní a nílò láti máa pamutéètì mọ́ o bẹ́ẹ̀ náà ni ó ṣe rí náà ò bá gbàgbé Tẹ̀sílímù ìgbàláyé àti àwọn márùn-ún mìíràn ni wọ́n fi kélé òfin gbé tí wọ́n dẹ̀ tí wọ́n mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí wọ́n yabo ilé rẹ̀ tí wọ́n lọ gbọ́n lẹ́bẹ́lẹ́bẹ́ ọgbà bẹ́ẹ̀ ni Pẹ̀lúmi wá ń sọ wípé ìgbàláyé àti àwọn tó kù tí a ti rí Àkàndé Táíwò ẹni 60 ọdún Adéyẹmọ Lukman ẹni ọdún 55 Ọláyè Muftau ẹni 50 ọdún àti Adérẹ̀mí Musliu ẹni 40 ọdún àwọn márààrún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gba ìtúsílẹ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. ọ̀dà bó ti sọ pé Tẹ̀sílímù ìgbàláyé lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn lọ rèé gbèhùn èmi mọ nǹkan tó wá gbé fún o gbogbo tó yìí ṣẹlẹ̀ pátápátá èmi kọ́ mọ sọ́ o abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn ló mọ̀ fi ọ̀rọ̀ yìí léde o ó ní sẹ́ẹ̀rí gbígbé tí wọ́n wá gbé akọ̀wé ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ Tẹ̀sílímù ìgbàláyé yìí ó lọ́wọ́ kan nù ó sì sapá kẹjà mọ́ nígbà tó ń sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gothan ó ní nígbà tó wo ìdí tó fi pàtàkì tó fi ní kán lọ gbé ìgbàláyé ó lóò ní pé ìgbà tí ó ń sọ àpilẹ̀kọ ọ̀rọ̀ rẹ̀ èyí ò níbi ìpàdé àpèjẹ́lẹ̀ tí wọ́n pè fún àlàáfíà láàrin àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ ẹlẹ́ka ètò ìdìbò àti gbogbo àwọn tó lẹ́nu lọ́rọ̀ bẹ́ẹ̀ náà tó jẹ́ pé òun bẹ́ẹ̀ tó jẹ́ Ẹgbẹ́dùn igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá náà bẹ́ẹ̀ àti akọ̀wé ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà bẹ́ẹ̀ àwọn jọ wà níbi àpèjẹ ọ̀rọ̀ òun ni o tí wọ́n ti jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ó ní bí kò táwọn ṣe ń sọ̀rọ̀ ní gbogbo àwọn tó wà nínú bẹ̀ gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà tó wà bẹ́ẹ̀ náà sọ pé bẹ́ẹ̀ náà ń bù rẹ̀ pé ẹ̀dá pẹ̀sọ̀ ń tẹ́sọ̀ kílẹ̀ ń sọ ń tẹ́sọ̀ àníkẹ́ mójútó ètò ààbò kẹ́ẹ̀ṣe nǹkan ní ẹ̀ sáàmù páwọn ọ̀rọ̀ kan náà mọ̀ bọ́ síyàn la tí ó mú yàn rẹ́rìn-ín wọ́n ní bíi ó ti di pé kò táwọn sọ̀kalẹ̀ lórí àpèrè ọlọ́rẹ̀ ìjókòó wọ́n ní gbogbo èèyàn sáà ń wojú ara wọn wọ́n ní bójú wọn àti Tẹ̀sílímù pàlẹ́ ṣe mẹ́rin Tẹ̀sílímù bá rẹ́rìn-ín ọlẹ́rìn ni Tẹ̀sílímù mọ̀ rí o ló bá mọ̀ di eléyìí tí lẹ́dí ọ̀sọ́kà lójú ẹsẹ̀ náà ní kò táwọn bá mú fóònù ní sáà ń tẹ fóònù ó ní bó ti ń gbé oríṣiríṣi pè ló ti ń pè ló ń gbé fóònù sétí Ẹgbẹ́dùn bá ló ń fẹnu ko Tẹ̀sílímù létí pé ọ̀gbọ́n akọ̀wé wọ́n wàá gbé ọ láìpẹ́ ní ìsìn gbogbo kọ́ọ̀lù tí kọmíṣánná ń kọ́ọ̀lù yìí wọ́n wàá àrẹ́sìtì rẹ̀ wọ́n ní ibẹ̀ náà ni Tẹ̀sílímù sì wà tó mọ̀ ti gba ìpè tólóló wípé nínú ilé rẹ̀ wọ́n wà wọ́n ń ṣe nǹkan lẹ́yìn ọ̀sọ́kà onígbà tí ó dé ó náà ti ń gbẹnu ilé yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ó lélẹ̀ yóò mọ̀ ní pé kó mọ̀ mímì kó mọ̀ mí kárò nípa nǹkan tó mọ̀ ń ṣẹlẹ̀ ó ní látìgbà náà ó ní gbogbo èèyàn rẹ́rìn ó ní ti Tẹ̀sílímù mọ̀ kéré ó lóun kan tóun sọ̀rọ̀ gan tóun jẹ́ Ẹgbẹ́dùn ó láìmọye ìgbà lòun àti Gòtámọ̀ ti kojú ara lọ́kàn òjọ̀kan tóun ti sọ fún pé àníwọ̀sẹ̀ òun ó jẹ́ kó mọ̀ wípé ọmọ Oníkòyí lòun ẹ̀rù ò lè bá kárò nípa nǹkan oṣù rẹ̀ ó ní ìlérí gidi ó mọ lọ́rọ̀ ó ní kódà ìmọye ìgbà míì tó ti pé òun táwọn ti jọ sọ̀rọ̀ lórí fóònù tó mọ sọ fún pé yìí ṣe irú òun lọ́mọ alẹ̀ àbí lólopò lé lórí o ó lélẹ̀ gangan náà ni ó níbi táwọn dúró sí táwọn jókòó ó ní kò pẹ́ nípé bá wọlé sórí fóònù Tẹ̀sílímù ìgbàláyé pé wọ́n dúró dé ní ilé rẹ̀ ó ní bó ti lọ ló bá lọ àtòun àti igbákejì gómìnà gbogbo àwọn bá fi ibẹ̀rẹ̀ kálukú bá lọ ó nígbà táwọn padà gbọ́ náà bá ní wọ́n lọ gbé o lọ sí ilé iṣẹ́ ilé tó jẹ́ pé wọ́n ń wádìí nípa ìwà ọ̀daràn náà bá ní gbogbo tí wọ́n ná
gbà nínú ilé rẹ̀ o àlẹ́jẹ́ nì gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé àdùn mọ́ ó tọ́ kó ní àwọn nǹkan bẹ́ẹ̀ nínú ilé gẹ́gẹ́ bí ipò àti ààyè rẹ̀ tó wà àsọmọkùnrin o wọ́n ní wọn sábà nǹkan tó rúfin tó bá òfin jẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní sówó tí wọ́n bá àti gbogbo tí wọ́n sọ pé wọ́n bá ń bẹ̀ ní pé wọ́n sọ pé káàdì aláwọn tí wọ́n ń gbé lọ́dọ̀ rẹ̀ òṣìṣẹ́ àwọn náà ni wọ́n ní káàdì ìdìbò eléyìí tí wọ́n kó ní wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ wípé bó ló ti jẹ́ ó ní gbogbo àwọn nǹkan yìí ó ní àdúmọ́ lásán mọ̀mọ́ ni ó ní kó sẹ̀ máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sálára ó ṣẹlẹ̀ sájèrò ó ti wá ṣẹlẹ̀ sọ́wọ́ náà gbọ́ àga náà nu kálukú ló mọ̀ ṣe kíni yóò mọ̀ mú mọ́ra ni ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú rẹ̀ kódà bó ti sọ pọ́jẹ̀ làbí sọ̀rọ̀ ẹni tó jẹ́ abẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó náà sọ̀tọ̀ dọ́ tiẹ̀ ó ní sẹ́ tàwọn làwọn ń ṣe ó ní bẹ́ẹ̀ sì rèé ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan ọlọ́pàá ó ti dìde sọ̀rọ̀ náà ó ti ń ṣèwádìí lọ́rìn kìnìún. ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí náà ni mo wà wọ́n ní ohun tó dunni báyìí ló ṣe bẹ́ẹ̀ tó máa ń pọ̀ lọ́rùn ẹni gómìnà Adémọ́lá Adélékè lé ó ti sọ̀rọ̀ sókè tó dẹ̀ ti kéde báyìí pé ó nà ká lébù sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gómìnà ti tìka bọ̀ wọ́n ní mú láàárọ̀ pé kò dín ní àwọn àgbà jẹ̀sẹ́bẹ̀ẹ́lá tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú àkọ́dù tó tó 100 náà ni wọ́n ti mú lọ sí ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Àbújá ti ṣe olúlu orílẹ̀-èdè Nàìjíríà gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ̀rọ̀ yìí tó dẹ̀ sọ pé bó tiẹ̀ jẹ́ wípé ìwé ilé ẹjọ́ ìjọba àpapọ̀ wà tí ìpínlẹ̀ náà dẹ̀ wà ṣùgbọ́n àwọn adarí ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù wọ́n fi wọ́n sílẹ̀ o ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n gbé wọn lọ sí ilé ọgbà ẹ̀wọ̀n Àbújá àti ti Nasarawa gómìnà ló sọ ọ̀rọ̀ ló fi ẹ̀sùn yìí kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ní àná ti ṣe ọjọ́bọ̀ níbi ìpàdé àpérò alálàáfíà eléyìí tí wọ́n gbé kalẹ̀ látọwọ́ Bishop Matthew Kuka tó wáyé nílùú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ yìí ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí gómìnà ṣe fi léde lójú òpó abẹ́yẹfò X rẹ̀ gómìnà sọ pé èmi ìjọba mi àti àwọn olólùfẹ́ mi náà ni wọ́n ti ń ṣe àkọlù ọlọ́kọ̀-ò-jọ̀kan ṣe láti nǹkan bí oṣù mẹ́ta sí àkókò àtàwàyé ọ̀fúnà ka àlébù sí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló tó jẹ́ mínísítà fún ohun àlùmọ́ọ́nì orí omi èèyàn Alhaji Isaac Gbóyèga Oyètọ́lá wípé ohun gangan náà ni ó wà nídìí àkọlù ọlọ́kọ̀-ò-jọ̀kan tí wọ́n ṣe sí ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù gómìnà ní sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí èmi kò yẹ kí n wá síbi ìpàdé alálàáfíà pé ká tọwọ́ bọ̀ òwe àdéhùn alálàáfíà ṣùgbọ́n torí pé àlàáfíà náà lẹ mọ̀ mí sí èmi dẹ̀ mọ́ fọn rere àlàáfíà ní gbogbo ìgbà tí kì bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí n wá torí pé ojú àwọn èèyàn mi àti àwọn olólùfẹ́ mi ó ti rí pọ́npọ́n yẹ́rìn àkọlù látọwọ́ àwọn amọ̀kọ̀ṣìkà ẹgbẹ́ òṣèlú alátakò tó dẹ̀ ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó náà ń ṣe ìkúnlọ́wọ́ fún wọn kíkójọ tẹ́mi wá síbi ìkójọ yìí èmi fẹ́ kí àlàáfíà kó jọba ni o ẹ̀yin náà kúkú mọ etí àwọn olólùfẹ́ mi tí wọ́n ń fojú wọn náà látọwọ́ ẹgbẹ́ òṣèlú APC Adeleke ló tún náà ká lébù ṣe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun pé àwọn náà ń ṣe ìkúnlọ́wọ́ tó ń ti àtìlẹ́yìn yálù àkọlù ọlọ́kọ̀jọ̀kan tí wọ́n ṣe sí àwọn olólùfẹ́ rẹ̀ ó ní kò dín ní ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tó tó bíi 100 náà ni wọ́n ti gbé lọ sí ìlú Àbújá àti ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìpínlẹ̀ Nasarawa ó ní kódà gan só tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tí ẹ̀ bá nǹkan tí ò dá lọ́wọ́ wọn tẹ̀ wá ń parọ́ mọ́ wọn ó ní ẹbẹ́ bá wo olùdíje sípò ilégbìmọ̀ aṣojú ṣòfin tó fẹ́ sojú apá gúúsù Ìjẹ̀ṣà ìyẹn ọ̀nàrẹ́bù Alabama ó ní wọ́n ti gbé lọ sílùú Àbújá ó ní kí ló dé ilé ẹjọ́ ìjọba àpapọ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó wà ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà wà níbẹ̀ kí wá ló dé níbi tó ṣe pé ẹnikẹ́ni tẹ́ bá ń pọ̀ hùwà tí ọ̀dà ẹ lè gbé lọ síbẹ̀ ó ní ẹ̀tún wò ó wọ́n tún fi kélé òfin gbé odidi akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun só yẹ kó rí bẹ̀ ṣùgbọ́n àlàáfíà náà ni àwọn fẹ́ gbà láàyè torí ẹ̀ ló jẹ́ ká wá tọwọ́ bọ̀ òye àdéhùn alálàáfíà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ti sọ̀rọ̀ o wọ́n ní ìdí pàtàkì táwọn fi kọ̀ láti sanwó eléyìí tí àwọn amòòkùnṣèkà adìyàmọ́ra àwọn tí wọ́n jẹ́ ìkà tí wọ́n béèrè fún látàrí ìjínigbé tí wọ́n jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé èyí ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn nídìí táwọn fi sọ pé àwọn ò ní san kankan táwọn fi gbà wọ́n lẹ̀ ó ní wípé nígbà tí bàbá ń sọ̀rọ̀ lánàá òde yìí èyí ní ilé àkọ́kọ́ nípìn lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Àbújá bàbá wọn ti sọ̀rọ̀ nígbà tí wọ́n ń gba àlejò àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ àwọn lọ́balọ́ba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí Olúbàdàn tìlú Ìbàdàn tó ilẹ̀ Ìbàdàn tó kó wọn sòdí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ní àrẹ́mọ̀ ti sọ̀rọ̀
sọ̀rọ̀ pé ǹjẹ́ ẹ mọ̀ dí táwọn fi lu ọwọ́ ológun láti lè jẹ́ kán gba àwọn èèyàn sílẹ̀ ni pé ṣe é rí gbogbo inú igbó tí wọ́n ní wọ́n ń lò yín lọ́balọ́ba kí n tó sọ̀rọ̀ yín ẹjẹ́ ń kọ́kọ́ kí yín torí pé ẹ̀yin gangan lè jìká tí ò já so bọ́ lọ́rùn ẹ̀yin gangan náà ni ìlànà tẹ́ ẹ lànà lẹ̀ tẹ́ já mojú òpó àti tọ̀ ẹ̀yin gangan ni gbẹ́kẹ́ tí ń káwọ́ tilé ìgbàlámù tí ń káwọ́ tẹ̀pá ògiri ẹ̀yin ni ẹ̀jẹ̀ kí iṣẹ́ wa kódò fèégè tó jẹ́ pé iṣẹ́ náà ó mú lọ́rin ààrẹ wa kí gbogbo wọn ní ẹ kú oríire o gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní àkọ́kọ́ ni pé ìfọwọ́sowọ́pọ̀ yín wọn náà ló jẹ́ kí ojútùú kó wà sí ọ̀rọ̀ yìí àtọkùnrin àtobìnrin lélẹ̀ tó jẹ́ pé ẹ fi ìbẹ̀rù ẹ fi ṣe ẹ dúró tán ẹ jẹ́ kí iṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ọkọ rẹ̀ ẹ jẹ́ kó yọ dáadáa bàbá wa ní pé ṣe rí ìdí pàtàkì gan-an rèé táwọn fi kọ̀ láti mọ́ san owó eléyìí tí wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí ránṣọ́ọ̀mù wọn lò ní wípé ṣe rí inú gbọ́dọ̀ sọ àkàtà àwọn náà ló wà ọwọ́ àwọn ló wà gbogbo ojúlẹ̀já rẹ̀ àti gbogbo kọ̀rọ̀kọ́ndù rẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ló wà wọ́n ní gẹ́gẹ́ bí àlàálẹ̀ tó ti wà nù máàpù wọ́n ní sébi tá a mọ̀ ibi tó wọ́n fẹ́ sá sí tí wọ́n mọ̀ àjèjì ni wọ́n àwọn onílùú làwa àjèjì ò sì lè mọ̀ rìn gẹ́gẹ́ bí onílùú nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní gbogbo ohun tó tó àti tó yẹ ní gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri wọ́n ti kọ́kọ́ jókòó wọ́n ti mú tákàdá àti gègé wọ́n ti yà á wọ́n ti mọ ibi tí wọ́n gbà ojú ọ̀nà tí wọ́n lọ sí ibi tí wọ́n kọ́ lọ dí wọ́n ní gbogbo ẹ̀ gan ni láti lè rí pé wọ́n kàn kó àwọn amòkùnṣèkà báńdíìtì wọ́n kàn kún gbà wọ́n mọ̀ síkún nínú rẹ̀ náà ni ó ní pé ààrẹ wá sọ̀rọ̀ pé ojú kòròkòrò báyìí náà làwọn sì kalẹ̀ láti mọ ọ̀nà àbáyọ àti nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ọ̀nà àgbà ìnànà àárín láti kó wọn wọn ni ẹ má jẹ́ ó yà ń lẹ́nu bàbá láàsanwó kì í ṣe pé bóyá pinní kan o bí kò ṣe pé afẹ́ kan mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń ṣe òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ irọ́ lásán náà ni wọ́n ní gbogbo àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ ibi náà wọ́n ní wọ́n wá láti àwọn bíi orílẹ̀-èdè Mali orílẹ̀-èdè Burkina Faso Niger àti àwọn orílẹ̀-èdè míì eléyìí tó súnmọ́ wọn wọ́n níbẹ̀ ni wọ́n ti ń wà tán tí wọ́n ń ṣiṣẹ́ ibi wọn wọ́n ní ṣùgbọ́n títí di àkótá ń sọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo ibi tó bá wù kí wọ́n wà bàbá níbẹ̀ náà wọ́n ò tàn àtùpà bẹ́ẹ̀ tú sí láti máa kó wọn jáde. bí iná bá ń jó lóko ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí náà ni mo wà àpọ́sù iléeṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun náà mọ̀ ti ké gbàjarè wọ́n ló ti tún bọ̀ ó ti tún gbó bọ̀ pé wọ́n fẹ́ tako sí aṣọ àlà ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ọmọyẹlé Sowore inú mi àgọ́ ìyẹn Adékúnlé Isaac Ọmọyẹlé o iléeṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti kọminú báyìí lórí tí wọ́n ṣàpèjúwe pé àwọn kan fẹ́ lọ gbé àwọn nǹkan ìjà ogun ṣe ìwúlé ẹni tí í ṣe olórí àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adékúnlé Isaac Ọmọyẹlé wọ́n ní kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ fi ṣe náà ni pé wọ́n fẹ́ fi kó bá a lọ wọ́n dẹ̀ fẹ́ fi tako sí aṣọ àlà àjọ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀rọ̀ kan léyìí tí ó jáde láti wá agbẹnusọ àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ yìí ìyẹn Yusuf Idowu Abbas ó sọ pé àwọn náà ti rí báyìí ìwádìí ọ̀rìn kìnìún eléyìí táwọn dẹ̀ ṣe ó fi hàn gbangba wípé wọ́n ti pète pèrò rẹ̀ báyìí pé kí àwọn aráàlú dákun káwọn náà jọ̀ọ́ kí wọ́n má bu ẹ̀kẹ́ diwọ́ wípé ìròyìn eléyìí ó kò ní tẹ́lẹ́jẹ̀ o àbí ìròyìn dúdú pé ìròyìn eléyìí kì í ṣe rọ́ funfun kẹ̀kẹ́ pàápàá bó ti kó mọ́ pé àwọn ti ṣe ìwádìí ẹ̀ àwọn dẹ̀ rí pé lóòótọ́ ni pé àwọn amọ̀ǹkọ̀ṣìkà kan àwọn ẹni ibi tó ṣe pé wọ́n máa ń ba nǹkan tó dára jẹ́ ni wọn kọ̀ kílẹ̀ òṣù láìláà ó náà ni wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ tapo sí aṣọ àlà ẹni tó jẹ́ olórí àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn láwọn ní tàwọn oko olóko kọ́dẹ̀ làwọn ro oko àwọn làwọn ro àwọn ò kọjá làwọn pé ohun tí àwọn ń gbégbọ́ táwọn ń gbéyẹ̀wò náà ni pé kí ààbò kó wà fún ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ ibi àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n fi kún ọ̀rọ̀ pé àmọ́ báyìí gbogbo bí wọ́n ṣe ń pètò ìpèrò wọ́n kàn ń ṣe lásán ni kò lè jọ ìmọ̀ wọn ò lè jọ wọ́n ní wípé torí eléyìí tí wọ́n gbélé àwọn lọ́wọ́ àwọn sì àṣẹ ìtawọ́ kan ṣepo rẹ̀ ni o àwọn dẹ̀ ní ìfarajìn púpọ̀ láti rí i pé ààbò ń wà ó dẹ̀ ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo bẹ́ẹ̀ àjọ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ yìí wọ́n á pe àwọn ẹ̀ṣọ́ alábòjútó pé kẹ́ńdà kan jọ kí wọ́n wà lójú lalákàn fi sọ́rí kí wọ́n dẹ̀ rí i pé àwọn náà bójútó ọ̀rọ̀ eléyìí tí àwọn sọ ọ̀hún. ọ̀dà bí wọ́n ti sọ ọ̀hún òjé mi tún wà mo sì wà lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ o torí pé wọ́n ní mọ̀gánmọ̀gbọ́n báyìí náà ni kókókó làrán fàdí tí wọ́n ní lẹ́yìn bíi ọdún méjì tí ọ̀jọ̀gbọ́n Akin Olúwadáyìísí eléyìí tí wọ́n na ìwé kan síwájú ilé ẹjọ́ síwájú àwọn ìgbìmọ̀ pé kí wọ́n gbé yẹ̀wò látàrí pé àwọn tán bá ti mú gẹ́gẹ́ bíi ajínigbé tán fi ẹ̀sùn ajínigbé àbí ìwà ọ̀daràn míì kàn wípé kílé ẹjọ́ gíga tó wà ní Àbújá lójú ẹsẹ̀ kan máa fi hàn sí ẹ̀wọ̀n gbére ọ̀rọ̀ náà rèé lórí àwọn mẹ́ta eléyìí tí wọ́n náà wà nídìí bí wọ́n ti jí àwọn
olùkọ́ àtàwọn ọmọléèwé gbé nìyún ní ìjọba ìbílẹ̀ Oríire lélẹ́yìí tí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ti sọ pé àwọn ò faramọ́sẹ́ látàrí pé wọ́n sì ní pé àwọn gbére náà wọn àfi kí wọ́n kú ni o wọ́n ní sí ni kán yẹgi fún wọn torí pé àwọn náà ni wọ́n rán àwọn èèyàn kan ní iṣẹ́ ìdè tòrutòru tí wọ́n sì wò pé ẹ̀mí àwọn kan náà ó ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ sínú ìrìn àjò yìí nígbà bá wọn fi ẹsẹ̀gbọ̀n ẹ̀wọ̀n gbére bọ́bá wá yá àwọn kan mọ̀ sọ wípé àwọn dé ìjọba kan dé wọ́n ṣe ìdáríjì fún wọn wípé àwọn tó ti kú wọn ti kú àfi dandan ní kán pa wọn o wọ́n bá gbé ẹjọ́ náà lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n lẹ́yìn ọdún méjì tí wọ́n ti na ìwé síta làwọn náà wá sọ wípé irọ́ o àní sẹ́kílẹ̀ ẹjọ́ padà tún lọ tún sọ wípé dandan kan níta ẹ̀dọ́ o ẹ̀ bá ti hùwà ajínigbé tó jẹ́ ọmọlàkejì rẹ̀ gbé tọwọ́ pálábà rẹ̀ bá ti ṣégi àbí wà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú gbẹ̀mígbẹ̀mí àbí kéèyàn ní lérò láti gbẹ̀mí èèyàn wọ́n ní ẹ lọ parọ́ ẹni bẹ́ẹ̀ ni o wọ́n nírú ẹ̀ gangan náà nìwé náà eléyìí tó ń jà rìnrìn eléyìí tí wọ́n gbé jáde wípé nílé ẹjọ́ kan èyí ní àná òde yìí tí wọ́n ti ṣe ìdájọ́ eléyìí fún àwọn mẹ́ta eléyìí tí wọ́n ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ 15 oṣù karùn-ún ní tó fi jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn nígbà tí wọ́n ṣe ìdájọ́ náà làwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí wọ́n rí sí àwọn nǹkan abẹ́lé eléyìí tí wọ́n máa ń ṣe ìwádìí ọ̀rí kíniwín náà bá níṣẹ́ àwọn ògbèrè lẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn nígbà tí adájọ́ Salim Ibrahim òtílé-ẹjọ́ gíga tìlú Àbújá tó ṣe ìdájọ́ náà lélẹ̀ tí ó ní kí wọ́n lọ fi Abdulrasaq Umar tí gbogbo èèyàn mọ̀ sí Abu Khalifa àti Yunusa Musa tí gbogbo èèyàn mọ̀ sí Yunusa Ibn Musa àti ẹni tó jẹ́ Samsu Adamu Sani èyí gbogbo èèyàn mọ̀ sí Abu Itiza wípé kí wọ́n lọ fi wọ́n sẹ́wọ̀n gbére wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgangan náà wọ́n ka ẹ̀sùn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ sí wọn lẹ́sẹ̀ lélẹ̀ tó ní í ṣe pẹ̀lú tó lòdì sí lábẹ́ òfin nínú ìwé eléyìí tó jáde ní ọdún 2022 gangan náà ní fi sọ pé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àti ìwà ọ̀daràn àtàwọn nǹkan kan míì eléyìí tó jẹ́ pé wọ́n tún ṣe ìwà nǹkan àlùmọ́nì lọ́nà àìtọ́ ilé ẹjọ́ bá ní kán lọ fi hàn sí ẹ̀wọ̀n gbére o bákan náà bá ní pé àwọn ìgangan náà tán lọ ṣe ìkọlù sílé ìwé yìí wọ́n jẹ́ ara àwọn ọmọ ẹgbẹ́ Darussalam àti àwọn Ansaru wọ́n ní gbogbo ẹ̀ gangan náà lélẹ̀ tí wọ́n ṣe àpèkájẹ rẹ̀ kan lórí fọ́nrán lélẹ̀ tí wọ́n gbé jáde ní WhatsApp gúrúùpù tán ni wọ́n ti ń pàdé àwọn èèyàn tán sì ń kọ́ wọn ní pé àwọn kọ́ wọn ní kọ́ àlàáfíà ṣùgbọ́n tó yẹ pé ìkọ́ bí wọ́n ti máa ja ogun bí wọ́n ti máa jíyàn gbé náà ń kọ́ wọn ó ti bọ̀rọ̀ léde aláànígbàṣẹ́ ẹ tètè dá padà ẹ lọ yọ kíní kan kò gbà àwọn ò ní faramọ́ ẹ lọ rèé ṣe pé ẹ dájọ́ ọkú fún wọn ni ẹ̀wọ̀n gbére o àfaramọ́ àwọn DSS ló fariga bẹ́ẹ̀. náà gẹ̀ pé ìpéjú làlàáfíà ẹ̀yìn tẹ̀ kan sí alójú òpó Facebook wa náà akínyìn fún ti tààrọ̀ tòní àti ṣe bẹ́ẹ̀ àǹkàǹgára wa ẹ má yí kó nǹkan nìyí tó ráwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan yóò máa tẹ̀ wájú. Kọ́lá Àlàdé ló kọ́ mi ẹ bá pè mí lápọ́stù ṣẹ̀kẹ̀rẹ̀ omi ẹ̀kọ́ ni àpọ́stù yín rè tó ní ìpè tó yàtọ̀ sí èpè tó jìnnà sí èpè wọ́n fọ́ọ̀kan ẹni àmì òróró ni. ẹ ṣe tẹ̀ ń gbẹ́kànnì púpọ̀ lórúkọ gbogbo kan tí àjọṣe tó dùn tó ní gbẹgbẹ́nú lóòrọ̀ tòní lórúkọ Akọ́ládé Adékọ́lá tí ṣe Gíwá wa ní ìkànnì tàwáyé Abdulfatah Gíwá ló kúrò yàn ń jọ fún wa tí Hafiz Hassan tó ń jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wa Kabiru Kọ́mọláfẹ́ di ẹ̀rọ alátagbàmú Mujib ọmọ Ọlákúnlé portable presenter lórúkọ tèmi ó tún dìgbà mìíràn.